àwọn kan sọ wípé bàbá Ìjẹ̀ṣà ó ń kọ orin ó ń bú princess kò yẹ kó sì máa ṣerú nǹkan yẹn àbẹ́bá yá wèrè ni kò yẹ kó ṣe kí ni ṣé èèyàn lọ sí irúbẹ̀ yẹn ṣé kò ní sọ nǹkan tójú ẹ̀ tó pẹ̀lú owó nǹkan fojú iná tójú ẹ̀ tó yẹn ṣé kò ní sọ ni ẹ wá ní kò yẹ kó ṣe fídíò pé ó ṣe lè máa ṣe fídíò pé ṣé ó fẹ́ máa bá princess dání ó mọ báwo ṣé gbogbo ohun tó ṣe yẹn ṣé ó jọmọ́ pé kò sí gbogbo ohun tó bá ti jẹ́ celebrity tí wọ́n bá fojú ìwé náà kan kó jó lórin yóò fi kọrin jáde nítorí òun tó rè kó jẹ́ pìrìsẹ́ńtà yóò sọ lórí rédíò kó jẹ́ àwọn artist ni wọ́n fi ṣe fíìmù pé ìtàn gbèsè ayé àwọn lára nǹkan táwọn fojú mi ná so bàbá Ìjẹ̀ṣà sí orin ó pè ní ẹni wáyé dáràn ó sọ ìrírí rẹ̀ àti bí wọ́n ti set up ẹ̀ so kì í ṣe pé bóyá ó fi bú princess tó wá pẹ́ ó fi bú princess tẹ bá rò bẹ́ẹ̀ ẹrù bẹ́ẹ̀ ní tẹ bá rí ẹrù so ó ṣe ẹ̀yin náà lọ wò ó ẹ lọ torí copyright ni ó yẹ kí n gbé wá sí báyìí ẹ lọ wò ó ní Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV ẹni wáyé dáràn ní title ẹ̀ ó wà ní Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV ní Facebook ó sọ ìrírí gbogbo mọ́ iṣẹ́ tiẹ̀ ọ́ gbogbo nǹkan tí wọ́n ṣe fún bí wọ́n ṣe pè é ó sọ bẹ́ẹ̀ náà bá wo orin yẹn ẹ mọ̀ wípé ayé níkà ẹ̀ńbàṣì ní olórin kan ó ní obìnrin ò lọ́gbọ́n ètè lọ́lọ́run fún wọn mo bẹ̀rù wọn ètè burúkú tán lò fún so ẹni wáyé dáràn bàbá Ìjẹ̀ṣà ẹ ti jagun ẹ̀dẹ̀ ti ṣẹ́gun ẹ̀ ní dààmú mọ́ lágbára Ọlọ́run àwa náà ẹ̀yà máa fi irú tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀yà máa fi kọ́gbọ́n o ẹ̀ ń bá ní tobìnrin báwo ó ti kú wọn tí ìgbésí ní o so ìrírí wọn ni wọ́n fi kọrin o ìrírí bàbá Ìjẹ̀ṣà ló fi kọrin o kì í ṣe kó bú princess o ó sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ nú ayé àti tán ṣe fún ni ẹ ṣeun ìyá kan bẹ ní Ọ̀yọ́ Aláàfin ní ìdojúkọ LA Primary School ní Sábó ìyá wa tá a pè ní yèyé táyé ṣe Ọlọ́run fún ìyá yìí ṣe bóyá ẹ fẹ́ bọrí ẹ fẹ́ ṣẹfàgé ẹ fẹ́ gbé kòkó Ọ̀ṣun kalẹ̀ iṣẹ́ yìí ò lọ déédéé ni àìríge àrímu ẹ wà lókè òkun ni tàbí ẹ wà Nàìjíríà wọ́n bá yín gbé gbogbo tẹ́ bá béèrè lọ́wọ́ wọn wọ́n bá yín gbé ránṣẹ́ ẹ̀yin náà kàn sí ìyá yìí nọ́mbà wọn ò ní ẹ̀ ń wò yìí ń sì tún lu fọ́nrán wọn ẹ ṣeun. Adéwámi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbí ni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fínra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlé yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà wọ́n wà ní ìdojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265 má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.